ọ̀pọ̀ Egúngún Yabo mọ́sálásí wọ́n mà lu ìyàwó Imam Agba bẹ́ẹ̀ wọ́n tún lu ọmọ rẹ̀ ọ̀rọ̀ di bó lọ kó yàgò fún mi lọ́nà l'Ondo ọ̀rọ̀ di ẹni orí yọ ó mà dílé o bí ọ̀pọ̀lọpọ̀ Egúngún ṣe yabo mọ́sálásí àti ilé Imam Agba ti ìlú Òkè Àgbẹ̀ ní Àkókó ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkókó ní ìpínlẹ̀ Ondo àwọn eégún yìí wọ́n mà lu àwọn ọmọ Imam Agba náà àti aya rẹ̀ ní àlùbami o ní ọ̀sẹ̀ tó mà kọjá yìí mà ní ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ àwọn ẹlẹ́sìn Islam ìyẹn Mùríkì ó ti wá gbarata lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ti rí gẹ́gẹ́ bí ìkọlù sí ẹ̀sìn Islam Mùríkì mà sọ wípé àkọlù yìí ó mà tún ṣe àfihàn ọ̀kan òjọ̀kan àwọn àkọlù àti inúnibíni sí ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá ó wá ké sí ìjọba o láti gbé ìgbésẹ̀ tí ó mà tọ́ kí wọ́n sì fi páńpẹ́ ọba kí wọ́n fi mú àwọn tó hùwà náà ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tó fi léde ó má ṣèlérí o láti tọpinpin ọ̀rọ̀ náà títí tí ìdájọ́ òdodo yóò fi wáyé lórí ọ̀rọ̀ náà BBC Yorùbá ó gbìyànjú láti bá Imam Agba náà sọ̀rọ̀ láti mọ bí ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe wáyé o wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé òótọ́ ni àkọlù náà òun mà ló mà wáyé ṣùgbọ́n wọ́n lọ́ra láti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ o Imam Agba náà ó sọ fún BBC Yorùbá pé ọ̀rọ̀ náà ti wà lọ́dọ̀ àwọn olórí ìlú Òkè Àgbẹ̀ Àkókò níbi ìpàdé pàjáwìrì tí àgbáríjọpọ̀ ìgbìmọ̀ àwọn àfáà àti ìmáàmù ní agbègbè Àkókò mà ṣe wọ́n mà korojú sí ìwà ìtọ́ tí àwọn oníṣẹ̀ṣe náà hù wọ́n ní ìwà náà ó mà burú jáì ìgbìmọ̀ náà rèé ó wá ké sí olúawo ìlú Òkè Àgbẹ̀ Àkókò láti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo mùsùlùmí ìlú náà tó fi mọ́ Imam Agba àti mọ̀lẹ́bí rẹ̀ àwọn ìmáàmù náà wọ́n ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ tó mọ̀ yẹ o lórí ọ̀rọ̀ náà kí wọ́n sì fi páńpẹ́ ọba kí wọ́n fi mú àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá náà àtàwọn tó rán wọn o ìpàdé náà ó fún ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti gbé àwọn ìgbésẹ̀ tó mọ̀ tọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò gbé ìgbésẹ̀ tó mà lágbára lórí ọ̀rọ̀ náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Olúṣọlá Aláyẹ̀dé ó mà sọ wípé kọmíṣánná ọlọ́pàá Wilfred Afọlábí ó mà ti pàṣẹ fún DPO iléeṣẹ́ ọlọ́pàá ìlú Òkè Àgbẹ̀ Àkókò láti parí aáwọ̀ tó mà wáyé náà lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ Aláyẹ̀dé sọ di mímọ̀ pé àwọn aláṣẹ ìlú Òkè Àgbẹ̀ Àkókò wọ́n mọ̀ yàn láti parí ìjà tó mà wáyé o láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí náà láàrin ara wọn o ó wá sọ wípé DPO iléeṣẹ́ ọlọ́pàá ìlú náà ó sì darapọ̀ mọ́ wọn láti lè parí aáwọ̀ yìí alukoro náà wá sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ti kìlọ̀ fún gbogbo ẹlẹ́sìn láti ṣe ìsìn wọn lọ́nà tó mà bófin mu nítorí ìpínlẹ̀ Ondo kò ní fàyè gba irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí láwùjọ o ó wá kìlọ̀ pé ẹnikẹ́ni tó bá fi ọwọ́ pa idà òfin lójú yóò mà fẹnu fẹ́ra báyìí bí abẹ̀bẹ̀ o Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.